A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ kí n tún rán wa létí ní ọjọ́ kẹta nínú oṣù kìíní ọdún 2026 ní ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà nìbàdàn. A ó fún gbogbo àwọn tó bá ti forúkọ sílẹ̀ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀ ní bíbélì tuntun kan, bóyá ní èdè òyìnbó tàbí ní èdè Yorùbá, èyí tẹ́ bá ti fẹ́ nínú méjèèjì. A ó fún èèyàn tó tó 200 tó bá ti tí iye àwọn èèyàn tó forúkọ sílẹ̀ bá ti pé 200. Ẹnikẹ́ni tó bá wá lẹ́yìn èyí, a ó fún wọn ní ọjọ́ míì tí wọ́n ó padà wá gba bíbélì tiwọn ni. Ṣùgbọ́n tá a bá ti rí èèyàn pé 200, which is 200 people, a ó rí dájú pé a fi bíbélì bóyá èdè òyìnbó tàbí èdè Yorùbá lé wọn lọ́wọ́. Ní ìjẹjọ́ nípa oore ọ̀fẹ́ Kristi, a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa orúkọ rẹ̀ jẹ́ ìyanu. Ẹ kí n tún ka ìwé Àìsáyà orí 9 yẹn lẹ́ẹ̀kan sí. Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lí èjìká rẹ̀. A ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Olúwa dúpẹ́ torí pé ẹ tún fún wa láǹfààní láti lè sọ̀rọ̀ nípa orúkọ ìyanu ni, orúkọ Jésù. Olúwa dúpẹ́ fún òmìnira tá à ń gbádùn láti lè sọ̀rọ̀ nípa Jésù ní gbangba. Bàbá wa àti Ọlọ́run wa, mo béèrè pé kí ẹ lè lo ìwàásù yìí fún ẹni tí kò tíì mọ ẹni ìyanu yìí, fún ẹni tí kò tíì ní ẹni ìyanu yìí, kí ó lè gba ẹni ìyanu sáyé rẹ̀ lónìí. Ẹ ṣé torí pé ẹ máa ń gbọ́ àdúrà wa. Ẹ ṣé torí pé ẹ ó ṣe ju ìbéèrè wa lọ. Ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. Ní ìjẹjọ́ nípa oore ọ̀fẹ́ Kristi, àwo orúkọ rẹ̀ yóò máa jẹ́ ìyanu. A wò ó pé orúkọ ṣe pàtàkì. Ohun tá à ń sọmọ ó ṣe kí ni o? Ó ṣe pàtàkì. Lẹ́yìn ìgbà tá a wò yìí, làwa sọ pé kí ni àwọn nǹkan tó jẹ́ ìyanu nípa Jésù yìí náà? Nǹkan àkọ́kọ́ tá a pè náà tó jẹ́ ìyanu náà ní orúkọ rẹ̀. Pé orúkọ tó ń jẹ́ ó lé ní 700 nínú Bíbélì. Àwọn orúkọ náà sì jẹ́ àwọn orúkọ tó lágbára púpọ̀. Àwọn orúkọ náà sì jẹ́ àwọn orúkọ tó dára púpọ̀. Bíbélì sọ pé a ti fún lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eékún kó máa wólẹ̀. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu. A tún wá sọ pé ìbí rẹ̀ pẹ̀lú ó jẹ́ ìyanu. Ìbí yẹn wípé ṣáájú rẹ̀, lẹ́yìn rẹ̀, kò sẹ́ni tá a bí nípa wúńdíá. Gbogbo ẹni òkú tá a ti bí, wọ́n gbọ́dọ̀ mú nǹkan kan wá látọ̀dọ̀ ọkùnrin àtobìnrin láti darapọ̀ ni. Bíbélì sọ pé agbára ọ̀gá ògo ló ṣíjú bo Màríà. Eléyìí sì tún fìdí rẹ̀ múlẹ̀ dáadáa pé Jésù ọmọ Ọlọ́run ni. Tí Jósẹ́fù kì í bá ṣe ẹni tó lóyún ìyá rẹ̀, ta ló ní? Ọlọ́run ló fún ìyá rẹ̀ lóyún. Ọlọ́run nílò láti bá obìnrin lò kó tó fún yàn lóyún. Ó lè sọ̀rọ̀ láti jẹ́ kó oyún dénú rẹ̀. Kò sọ́nà tí ò lè gbà. Èyí tó sì ṣe yìí, ó ṣe ní ìyanu. Áńgẹ́lì polongo ìbí rẹ̀, ìyanu ni. Àsọtẹ́lẹ̀ nípa ìbí rẹ̀, ìyanu ni. Ìràwọ̀ polongo ìbí rẹ̀, ìyanu ni. A fẹ́ wo ìyanu wo ni Jésù tún jẹ́. Iṣẹ́ ìgbé ayé rẹ̀ jẹ́ ìgbé ayé ìyanu. Ìgbé ayé tó gbé ó jẹ́ ìgbé ayé kí ni o? Ìyanu. Bíbélì ní pé a ó sì máa pe orúkọ rẹ̀ ní kí ni o? Ìyanu. Ṣé àwọn pé Jésù wá láti wá bùkún wa ni, kì í ṣe láti wá fún wa ní ègún. Ṣé àwọn pé Jésù wá láti wá fà wá yọ kúrò nínú ọ̀gbun ni, kì í ṣe pé láti wá rì wá bọ̀nú ọ̀gbun. Jẹ́ àwọn pé Jésù wá láti wá gbọ́ ọ̀mùtílà.
Jésù wá láti wá gba panṣágàlà, ṣé ẹ mọ̀ pé Jésù wá láti wá gba olè là, ṣé ẹ mọ̀ pé Jésù wá láti wá gba ẹni tó ti sọ̀rọ̀ òdì là, ṣé ẹ mọ̀ pé Jésù wá láti wá tán omijé ojú ẹni tó kún fún ìbànújẹ́. Jésù wá láti wá wo ojú ọgbẹ́ wa sàn ni. Fún àwa tí a ní ọgbẹ́ ọkàn, tá a ní ọgbẹ́ ara, tá a ní ọgbẹ́ nínú ayé wa, ṣé ẹ mọ̀ pé Jésù wá láti wá wo ọgbẹ́ wa sàn ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé Jésù wá láti wá fún ọkàn tó ti rẹ̀ ní ìsinmi ni. Ó ní pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀ tí ṣiṣẹ́, tí a ti ṣe kí ni o, tí a di ẹrù wọlé lórí. Ó ní èmi ó ṣe kí ni o, èmi ó fún yín ní ìsinmi. Jésù wá láti wá fún ọkàn tó kún fún rúdurùdu ní àlàáfíà. Bó ṣe jẹ́ pé ìgbé ayé rẹ̀ jẹ́ ìyanu tó yẹn, kò sáàyè fún ní àwọn ilé tí ó yẹ ká bí sí. Ǹjẹ́ mọ̀ pé ibùjẹ ẹran ni. Ìgbé ayé rẹ̀ kún fún ìyanu. Àwọn ẹ̀kọ́ rẹ̀, àwọn tó ń gbọ́ àwọn ẹ̀kọ́ rẹ̀, wọ́n ní eléyìí ò kọ́ ni bí àwọn Farisí, ó ń kọ́ ni bí aláṣẹ ni. Àwọn ẹlẹ́ṣẹ̀ tó wá sọ́dọ̀ rẹ̀, wọ́n lọlé ní ìdáláre. Zákéù ó lọlé ní ìdáláre. Obìnrin tó lẹ́ṣẹ̀ púpọ̀ ni, tó wá forí rẹ̀ nu ẹsẹ̀ Jésù, ó lọlé ní ìdáláre. Obìnrin tá a mú nínú panṣágà ni, ẹ wò ó, kò lọlé ní ìdálẹ́bi, ẹ wò ó lọlé ní ìdáláre ni. Nítorí pé ayé Jésù, ìgbé ayé Jésù, ìgbé ayé ìyanu ni. Ó kọ́ wa dáadáa láyé rẹ̀. Ó ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nígbà tó wà láyé. Ó ní ipa rere nínú ayé àwọn apẹja. Wọ́n kò ní pẹjapẹja, wọ́n di apẹja ènìyàn. Àwọn ẹni téèyàn ò lè wò, kéèyàn sọ pé ní ìwúrí rẹ̀, ó tún ayé wọn ṣe. Àwọn tí ìrètí ti tán fún, bí opó Náínì, bí ìdílé Lásárù, ó tún fún wọn ní ìrètí. Níbẹ̀ náà ló ti wí fún wọn pé èmi lé àjíǹde àti ìyè. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ó wá bá ẹni pàdé. Obìnrin yẹn nílò omi èyí tí kìí dání. Omi tóun ní, Jésù ló ń gbé, ó tún gbé ọ nínú ìwé Jòhánù orí 4. Ǹjẹ́ mọ̀ pé ayé Jésù, ayé tó ń bá ẹni pàdé ni. Àìní tó ga jù tóbìnrin yẹn ní, òun ní ìrètí. Ẹni ìtanu ni, ṣùgbọ́n ó bá Jésù pàdé. Ó bá ẹni ìyanu pàdé. Panṣágà ni, ó wá dá jíǹrere nítorí pé ó bá Jésù pàdé ni. Kí ni ète rẹ̀ láyé gan? Ìyanu ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé a fi ọmọ kan fún wa? Kì í kàn ṣe kó wá ṣiṣẹ́ ìyanu. Ihun tó wá ṣe láyé kọ́ yẹn. Ihun tó wá ṣe láyé ni láti wá fún wa ní ìdáríjì, láti wá fún wa ní ìgbàlà, láti wá fún wa ní ìrètí. Ẹ gbọ́ mi dáadáa, Bíbélì wípé ìjọba yóò wà ní èjìká rẹ̀. Ìjọba Jésù, ìjọba dáadáa ni. Tí Jésù bá ń jọba láyé rẹ̀, ẹni tó ń jọba yẹn ló pé ọ jù. Olórin yẹn ní Kristi, kí ìjọba rẹ dé, kí àṣẹ rẹ bẹ̀rẹ̀, fọ̀pá irin rẹ fọ́ gbogbo ipá ẹ̀ṣẹ̀. Ṣé nígbà tí ìdí tí a fi bí ọmọbìnrin fún wa ni pé kí ìjọba lè wà léjìká rẹ̀. Torí pé ìjọba rẹ̀ yóò jẹ́ ìjọba ayérayé, yóò jẹ́ ìjọba aláìlẹ́tàn, yóò jẹ́ ìjọba àlàáfíà.
yóò jẹ́ ìjọba tí kò ní sí omijé mọ́, tí kò ní sí ìbànújẹ́ mọ́, tí kò ní sí àìsàn mọ́, tí kò ní sí ikú mọ́, wípé òun ti gbé ikú mì ní ìṣẹ́gun. Mo wí fún wa pé orúkọ rẹ̀ jẹ́ ìyanu, ìbí rẹ̀ jẹ́ ìyanu, ìgbé ayé rẹ̀ jẹ́ ìyanu, ète wíwá sáyé rẹ̀ jẹ́ ìyanu. Ṣé kí n sọ fún wa pé ìfẹ́ rẹ̀ jẹ́ ìyanu? Bó o lẹ́nìkan ṣe lè fi ibi ìrọ̀rùn sílẹ̀ láti wá sí ibi tí ò sí rọrùn? Bó o níbi lẹ́nìkan ṣe lè fi ìtẹ́ rẹ̀ sílẹ̀ láti wá máa ṣe ọmọ ẹrú láyé? Bíbélì wípé ó ní ọrọ̀, ó sì nítorí tiwa kí ló ṣe o? Ó sì di òtòṣì. Bíbélì wípé olódodo ni. Yàpẹ̀ nítorí tiwa a fi ṣe ẹ̀ṣẹ̀. Bíbélì wípé Ọlọ́run ni. Nítorí tiwa ó di ènìyàn. Ìjẹ́ àmàdí tó fi ṣe gbogbo eléyìí torí pé ó nífẹ̀ẹ́ rẹ̀. Kò sí nǹkan tí mo lè san fún un. Ìfẹ́ rẹ̀ kò lẹ́gbẹ́. Ìfẹ́ rẹ̀ kò lákàwé. Ìfẹ́ rẹ̀ kò ní gbèdéke. Irú ìfẹ́ tó ní sí wa, ìfẹ́ ayérayé ni. Bíbélì wípé nínú ìwé Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ ìkíní, ó ní ẹ wo irú ìfẹ́ tí bàbá fẹ́ wa, tí a fi pè wá ní ọmọ Ọlọ́run. Ìfẹ́ ńlá yẹn òun ló jẹ́ pé máa pè wá ní ọmọ Ọlọ́run. Ìfẹ́ ńlá tó ní sí wa òun ló sọ wá di ọmọ Ọlọ́run. Torí Bíbélì wípé iye àwọn tó bá gbà á òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. A ní àwọn tó bá gba orúkọ rẹ̀ gbọ́. Jẹ́ kí n sọ fún ọ pé gbígba Jésù òun ló ń sọ ọ́ dọmọ Ọlọ́run. Eléyìí sì ni àmì ìfẹ́ rẹ̀. Àwa tí kò yẹ ká tiẹ̀ wà nínú nǹkan kan, ó fìfẹ́ hàn sí wa nípa sísọ wá dọmọ Ọlọ́run. Ó fìfẹ́ hàn sí wa nípa ṣíṣìpẹ̀ fún wa níwájú bàbá. Ó kúrò lórí ìtẹ́. Ó wí pé àwọn eléyìí nílé, eléyìí ní o, ọmọ nìyàn kọ́ kò ní nǹkan kan. Ẹ̀rí pé ó nífẹ̀ẹ́ wa pọ̀. Nítorí náà, nígbà tá a ti rí pé ìyanu ni orúkọ rẹ̀, ìyanu ni ìbí rẹ̀, ìyanu ni iṣẹ́ rẹ̀, ìyanu ni ìfẹ́ rẹ̀, ìyanu ni èrèdí tó fi wá sáyé. Bó ló ṣe yẹ kémi àti ń ṣe ní kérésì Mátíù orí 2. Ní kérésì ọdún yìí, má mutí kí o. Ní kérésì ọdún yìí, má yàlè kí o. Ní kérésì ọdún yìí, má fàyè rẹ ṣèrégbé. Ní kérésì ọdún yìí, nǹkan àkọ́kọ́ rèé. Ìwé Mátíù orí 2 ẹsẹ̀ 11. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ, nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Máríà aya rẹ̀, wọ́n wólẹ̀. Ní kérésì ọdún yìí, wólẹ̀ fún, kó sìn. Worship him. Wo èrèdí wíwá rẹ̀ torí rẹ ni. Ìfẹ́ ìyanu rẹ̀, ìfẹ́ yẹn sí ọ ni. Bíbí rẹ̀ sáyé fún ọ ni. Wólẹ̀. Ẹ wólẹ̀ fún. Torí pé òun ni ọba àwọn ọba. Torí pé òun ni olúwa àwọn olúwa. Torí pé òun ni olùràpadà. Torí pé òun ni olùdáǹdè. Nígbà tí wọ́n wá, níṣẹ́ ni wọ́n ṣe kí ni o? Wọ́n wólẹ̀ fún. Ẹ wá,
ní ọjọ́ orí nínú ayé ta ló jura wọn lọ? Ṣáwọn amòye ni àbí Jésù? Ọmọ wọn mọ̀ ni, ṣùgbọ́n wọ́n rí, wọ́n dá mọ̀ pọ̀ bá rèé, wọ́n rí, ó yé wọn pọ̀ bá rèé, ó yé wọn dáadáa pọ̀ bá àwọn ọba rèé, ó yé wọn pé olùgbàlà rèé, ó yé wọn pé orísun ìdáríjì ẹ̀ṣẹ̀ rèé, ó yé wọn pé orísun ìrànlọ́wọ́ rèé, ó yé wọn dáadáa pé orísun ìràpadà rèé, ó yé wọn pé orísun ìsọdọmọ rèé, ó yé wọn. Nítorí náà wọ́n wólẹ̀. Dípò tó fi máa mutí kí, ìwọ náà wólẹ̀ fún. Wólẹ̀ fún kó sìn. Lórí bó bá ṣe ń rántí ìbí Jésù yìí. Ó wá di ẹ̀ṣẹ̀ nítorí mi. Ó di aláìní kémi bá lè di ọlọ́rọ̀. Ọlọ́run di ènìyàn, ó fi ìtẹ́ rẹ̀ sílẹ̀. Ṣé tó bá ṣe ń rántí, kí ni kó ṣe o? Máa wólẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n wólẹ̀ tán, ẹsẹ̀ 11 yẹn lẹ́ẹ̀kan sí, nígbà tí wọ́n sì wólẹ̀, nígbà tí wọ́n sì rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀, wọ́n wólẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. Forí balẹ̀ fún un. Torí pé òun ni Ọlọ́run tá a gbọ́dọ̀ máa forí balẹ̀ fún. Forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n tà á lọ́rẹ. Ta Jésù lọ́rẹ lọ́dún yìí. Oríṣiríṣi ọ̀nà ta opó lọ́rẹ. Oríṣiríṣi ọ̀nà ta àwọn aláìníyàá lọ́rẹ. Oríṣiríṣi ọ̀nà ta ìránṣẹ́ Ọlọ́run lọ́rẹ. Gbogbo ohun tó ń rò, ọ̀rọ̀ aṣọ ọdún yìí náà ni. Aṣọ ọdún yìí náà ni. Kérésì jù bá ń lọ. Ta lọ́rẹ. Kì í ká ṣe pé kó kàn forí balẹ̀ fún kó júbà rẹ̀ nìkan. Ṣùgbọ́n kó ṣe kí ni o? Ta lọ́rẹ. Ta lọ́rẹ tí ó ṣètẹ́wọ́gbà. Má lu jìbìtì fún yẹn kó wá lọ ta Jésù lọ́rẹ o. Wo ọmọ kan tí kò ní bàtà tọ́mọ rẹ̀ ò lò mọ́ yẹn, kó fọ́mọ míì kó lò ó. Àǹkárá tó ti mọ̀ pé ó bá wọn máṣọ yẹn, ò rí rán, lọ bùn ọmọ kan pé kó tiẹ̀ wọ̀. Odidi ọdún kan ni ó fi ráṣọ kan wọ̀ báwọn. Kódà tún sa ipá rẹ̀ kó tún fowó sí ipé kan fi rán. Gbọ́ mi kó yí ọ pátápátá, ta Jésù lọ́rẹ fọ́dún. Ta lọ́rẹ. Ta lọ́rẹ. Sórí Jésù ní tẹ́ bá ti ṣe fún kankan náà àwọn èèyàn wọ̀nyí, èmi lè ṣe fún. Ìrẹsì tí wọ́n gbé fún ọ yẹn yóò bù mọ́lẹ̀, ó ti pọ̀ jù. Yọ ń bẹ̀ fẹ́ nìkan tó mọ̀ pé kò ní. Ta lọ́rẹ. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu àbí bẹ́ẹ̀ kọ́? Ìbí rẹ̀ jẹ́ ìyanu, ìgbé ayé rẹ̀ jẹ́ ìyanu, ìrìdí tó fi wáyé jẹ́ ìyanu, ìfẹ́ rẹ̀ jẹ́ ìyanu. Ọba ìyanu yìí, ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣó ti wà nínú ayé rẹ̀? Bó bá ṣe rántí ìbí rẹ̀ yìí, forí balẹ̀ fún kó júbà rẹ̀. Bó ṣe rántí ìbí rẹ̀ yìí, ta lọ́rẹ. Kò sẹ́lòmíì lẹ́yìn rẹ̀, kò sẹ́lòmíì ṣáájú rẹ̀. Mo tún sọ fún ọ, ta lọ́rẹ. Ẹni tó wáyé wá kú kí wọ́n bá lè di ẹni ìgbàlà. Ẹni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ kí wọ́n lè ní ìyè àìnípẹ̀kun.
ọrẹ kẹta tó lè ta ó ní kó polongo ìbí rẹ̀. Sọ fẹ́lòmíì nípa rẹ̀, nípa Jésù yìí. Nígbà tí àwọn olùṣọ́ àgùntàn yẹn gbọ́ ìròyìn yẹn, wọn kò dákẹ́. Nígbà tí obìnrin yẹn tó pàdé Jésù kò dákẹ́ rárá. Nígbà tí àwọn amòye rí ìràwọ̀ Jésù, wọn ò dákẹ́. Wọ́n fayé wọn forí balẹ̀ fún, wọ́n tún ta á lọ́rẹ. Wọ́n gbàgbé o, lọ́jọ́ kẹta nínú oṣù kìíní ọdún 2026, tó o bá ti forúkọ sílẹ̀ lọ́dọ̀ mi, ó bá mi ní Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà. Ẹ lè gba MRS wọlé ní Bódìjà ọjà, tàbí kẹ́ ẹ gba ìyànà Bódìjà ní Express Road wọlé, tàbí kẹ́ ẹ gba ìyànà Adúlójú wọlé ní Express Road. Ẹ máa béèrè Church Òyìnbó tàbí Balógun Bakery. Tẹ́ bá ti dádúgbò yẹn, ẹ máa sọ fáwọn yẹn pé ẹ lọ sí Victory Independent Baptist Church. Tẹ́ bá ti forúkọ yín sílẹ̀ nípa pípè kan náà àwọn nọ́mbà tí wọ́n pè láìpẹ́ yìí, wọ́n ò ní bíbélì kan tí ó wà nílẹ̀ fún yín nípa oore ọ̀fẹ́ Kristi, bóyá èdè òyìnbó tàbí èdè Yorùbá. 070-3808-5652 070-8768-2122 àti 070-5530-7492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.